mi ní wọ́n ṣe òye wọ́n lò nígbà. Gbogbo tó dùn lọ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ bí ìdùnnú ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nínú ilé ayé rẹ̀. Gbogbo ẹni tó fẹ́rẹ̀ láti wákàtí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ẹni. Adeli, báwo ni báwo mi ò gbúrò ẹ náà báyé sọ yes dóò bí tiẹ̀ pé account officer mi ó ní ò tí deposit owó sínú account ọ̀dọ̀ mi kí ló ń ṣẹlẹ̀ báyìí kọ́ máa bè wá àti wàjù fúnra gbogbo ilé tó ń ṣe mi ò láìkẹ́ náà ṣe bí wọ́n ni you're my brother now. So ìgbà lówó ẹ̀ máa débẹ̀ báyìí sìn jọjọjọ mo ní ìdẹ ìgbà ló máa débẹ̀. Abi hello mo ń gbọ́ on your way to Ghana. Abe má ṣe yẹ̀yẹ́ wọ́n ti wájú fúnra. Abe hello service hello mo ṣọ́ ò ń gbọ́ mi àbí ò ń gbọ́ mi ọ̀yẹ̀ kí ló máa ṣẹlẹ̀ báyìí náà. Hello Abe yeah. Abi gbanu Abi Abi ta fi wọnú ilé ta fi park ní alẹ́ àná tíyàwó mi fi ọwọ́ ẹ̀ sí géètì ńlá ẹ̀ ta fi wọlé ta park síbí ìwọ sùn so èmi ò gbọ́ kú ni sàbúrì ò kú. ọmọ tí wọ́n tó ṣe yẹn ṣá that is to say pé tá iṣẹ́ yẹn. pé o fèpè fẹ́lẹ́ pé àbí. ọ̀gá mi ò jẹ́ sọ bẹ́ẹ̀ orúkọ tí mo sọ ni pé kéèyàn máa ro kúrò ní olùmọ̀dárí kan wà lára ni. no problem ó ti yé mi ṣòrí tí àwọn bá ti ń pẹ́ jù lọ́wọ́ yan my dear wọ́n ní ó máa ń di wèrè sínú ilé. eléyìí tí ẹ̀ dógùn ni. ẹ má bínú ọ̀gá. kí ni máa wèsì dọ̀bálẹ̀ mo ti yọjú nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ máa dá ẹ padà sí gbọ́ra ni àfi balẹ̀ mo ti mú ẹ máa dẹ̀ dá padà síbẹ̀ kó wà níbí báyìí ó wà wọ́n ti ń sáàfù mi ó dẹ̀ develop máa dá ẹ padà ni. ẹ má dání padà ẹ mọ̀ pé owó tí àwọn kiri kó láti gbọ́ ọ̀rọ̀ tó kó wá sẹ́kọ̀ọ́ yìí lèmi wá tí ì bá sì lówó mi gbà mi ò ní lọ. lọ́dọ̀ ojú ọ̀dọ́ fẹ́ ṣe sí máa dá ẹ padà dúró ṣé ààfin balẹ̀ gan ṣé ààfin balẹ̀ ṣó dáa tó ilé mi. mo respect balẹ̀ gbọ́ra wọ́n wà wọ́n fi mí joyè bọ̀ ṣáà fún wọn dáa tó yìí. adékùndé rẹ o. yóò ẹ oníṣiṣẹ́ yìí oníṣẹ́ mọ́tò òṣìṣẹ́ kí ni ẹ nígbà tẹ́lẹ̀ rẹ ṣe fúnra yìí ni wọ́n ṣe é báyìí. sori pé wèrè lọkùnrin ó gbàgbé owó bàbá bùkún ẹ ká sọ jáde. yes láti olùdarí ọ̀sán àpárá ìṣòro àti ọ̀sán. school ọmọ ẹ. ẹ káàbọ̀ adẹ fẹ́ jáde oúnjẹ dáadẹ bá wa. ṣé ẹ̀dẹ̀ tí adé nìyẹn ni excursion ti parí. àwọn ọmọ ń kọ́ tẹ́ kó lọ fún excursion náà. torí ẹ̀ náà la ṣe wá sọ. ẹ lọ́mọ ìbẹ̀ lọ́jọ́ kan méjì àbí ọjọ́ mi lọ́pẹ́. ó máa ṣàlàyé sọ. a lọ sí excursion yẹn. ok. so on our way go to excursion. ok. so mọ́tò wa l'accident. ọmọ mi kọ́. àlàáfíà ni. Dupe ṣé àwọn wádà báyẹn ti kó wọn dé. adúpọ̀ lọ sí hospital. hospital bo. Ayọ̀ Adébáyọ̀ is one of the victims. So Ayọ̀ ti kú. ọ̀lẹ́jú ọ̀lẹ́jú ọ̀dọ̀ mọ́tò bàbá ọmọ odidi ọ̀la.
odidi ọmọ ọgbẹ madam ẹni sùúrù ọ̀gá kìkì mo gbẹ mo láti fẹ́ di ìwọ̀n mú bá ọ̀gá ìdílé. àmì lórúkọ Jésù ṣẹlẹ̀ lẹ́nu jẹ. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ jẹ́ ká jókòó. ọlọ́kọ̀ gbàdúrà púpọ̀ tí Jésù bá fa dídé rẹ̀ bọ̀ sẹ́yìn ọjọ́ iwájú wa ń kọ́ yóò dára. nígbà tí à ń gbàdúrà lọ a mú mi rí nínú ẹ̀mí wípé àwọn bírọ́dà wa yìí pé wọ́n ní nǹkan kan níta tó fẹ́ dàbí ẹ̀yà ara wọn. ẹ jẹ́ kí n túbọ̀ yànnàná ẹ̀ fún yín. ẹ̀jẹ̀ wọn kan wà níta tó dẹ̀ jẹ́ pé tí wọn bá mú ẹ̀jẹ̀ yẹn wọnú ilé kò lè sí àtúnṣe lọ́rọ̀ wọn. Sami Satan. màá fẹ́ kẹ́ ẹ tẹ̀ wọ́n nínú bóyá ó ṣeé ṣe kan jẹ́wọ́ fún yín. ẹ bá béèrè pé kí nìdí ṣe rí tí wọn ò bá lọ ṣe àtúnṣe níbi tí ẹ̀jẹ̀ yẹn wà kékeré ni gbogbo nǹkan tẹ́ ẹ sì rí tó ṣẹlẹ̀ yẹn o. ìgbọ́ ẹ̀jẹ̀ ara ẹ̀wò ló wà ń ta àwọn ọmọkùnrin yìí. abẹ̀mí ẹ̀wò ló wà ń ta. nínú ẹ tẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ wọn kan wà níta tí wọn bá ṣàtúnṣe bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀. bá tún sunkún sí tó bá tún dá ààrẹ sí yín lára ń kọ́ inú kò sẹ́ni tẹ́kọ̀ ìwé lẹ́yìn náà hùn máa ṣe o ẹ má sunkún mo ṣe sì gbọ́. ẹ ti ẹ dúró. ó di tó ìyá mi ìjíjà ògbódó àgbàrá òjò ṣàn ó bó ṣọkú lọ tálọ sọ àmọ́ ẹ̀yin méjì ní ìyá yín bí ó ti kan tí ló wá kó wọn nìkan ó mara ni o. àbúrò mi ni tí mo fi ṣe ọmọ tí mo bí ṣùgbọ́n bàtà ẹ̀ sọ sí ṣé ẹ fẹ́ fún mi ní àbúrò tí ẹdúró ẹni kì í má sọkún mọ́ tinú dà ṣé bá fún mi lábúrò tí yìí. ẹ jọ ta lẹ ń béèrè o. tinú ni. tinúkẹ́ la béèrè tinúkẹ́. nílẹ̀ béèrè tinú là ń wà. ẹ̀ ń wá tinú. Báyọ̀ ìwọ ní gọ́ọ̀sì láti wá tinú wá sínú lẹ́yìn lẹ́yìn ìgbà tí o pa tinú tó. ẹ̀jẹ̀ wọn kan wà níta tó dẹ̀ jẹ́ pé tí wọn bá mú ẹ̀jẹ̀ yẹn wọnú ilé kò lè sí àtúnṣe lọ́rọ̀ wọn. Báyọ̀ tinú ti kú. Báyọ̀ ọmọ ti kú.